Jésù tó fún mi ní àwo tuntun láti ọwọ́ arábìnrin kpoviessi Rebeca tí gbogbo yìí mọ̀ sí ìyá ọba tó dá ìwé kan sílẹ̀ tí wọ́n porúkọ ẹ̀ ní àánú olúwapọ̀ tó fìdí kalẹ̀ sílùú àfẹsẹ̀dá èyí tẹ́gbẹ́ òun sì ń ṣe bẹ̀bẹ̀ lẹ́yìn ọ̀pọ̀ àwo eléyìí tí arábìnrin kpoviessi Rebeca tí gbogbo yìí mọ̀ sí ìyá ọba ti gbé jáde ẹlẹ́ẹ̀kẹta iṣẹ́ rẹ̀ ní tó pe àkọlé ẹ̀ ní Jésù tó fún mi. Àwọn ìránṣẹ́ lọ́wọ́ ọlọ́kọ̀ òjọ̀kan ló kọ́kọ́ fi ìsìn bẹ̀rẹ̀ ní tí wọ́n fi àǹfààní sílẹ̀ láti jẹ́ kí àwọn ẹgbẹ́ akọrin lọ́kọ̀ òjọ̀kan kí wọ́n kọjá láti fi orin yin bàbá. Lákòókò ìgbà tí ó ń sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn ìránṣẹ́ lọ́wọ́ ń ṣe àlàyé nípa pàtàkì tí orin jẹ́ àti pẹ̀lú bí ó ṣe yẹ kí a ṣe àpọ́nlé rẹ̀ tó. Onírúurú àwọn olórin ẹ̀mí ọlọ́kọ̀ òjọ̀kan eléyìí tó kópa ńbẹ̀ kò ló ń kà lọ́jọ́ kẹfà oṣù kẹjọ ọdún 2022 níbi tí ogunlọ́gọ̀ àwọn léèkànléèkàn nínú iṣẹ́ orin ẹ̀mí ti láǹfààní láti kópa níbi ayẹyẹ náà. Arábìnrin kpoviessi Rebeca fi ìdùnnú àti ayọ̀ hàn lásìkò tí ó ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí àwo ọ̀hún tí ó jáde. Ẹgbẹ́ àánú olúwapọ̀ èyí tó jẹ́ ẹgbẹ́ tí arábìnrin kpoviessi Rebeca tí gbogbo èèyàn mọ̀ sí ìyá ọba tó gbé jáde ni wọ́n yọ bí oṣù lókè téńté. Ìdùnnú àti ayọ̀ ni wọ́n fi ṣe àgbéjáde àwo ọ̀hún ní audio àti fídíò CD. Kó wa tó wà ńbẹ̀ ló jẹ́ ìgbádùn bí ayọ̀ ọ̀hún bí ó ti lọ ní ọlọ́kan òjọ̀kan níbi tí a ti rí àwọn alága èyí tí wọ́n fi ìjókòó yẹ arábìnrin kpoviessi Rebeca tí gbogbo èèyàn mọ̀ sí ìyá ọba sí ní ọjọ́ yìí. Lọ́tùn làwọn èèyàn tó wà níkàlẹ̀ bíi arákùnrin bọ́nà màmá wa ní orí òkè Góṣẹ́nì ìyá wa prophetess Shitu Catherine àti gbogbo àwọn lẹ́ẹ̀kan ni ó yẹjú síbẹ̀. Iléeṣẹ́ Solo TV náà wà ńbẹ̀ lánìkàmú díẹ̀ lára tí ó ṣẹlẹ̀ wá sí ojú ìwòran yín. Wàsíù tí gbogbo èèyàn mọ̀ sí Pablo ló gba àwòrán sílẹ̀. Aṣáàdébẹ̀ náà ti gbogbo èèyàn mọ̀ sí Expression ló to àwòrán pọ̀. Kásùmù ìṣẹ̀lẹ̀ ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Solo TV. Solo TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.